ìbò ìjọba àbílẹ̀ ṣé kinní yìí ò ní padà bú Mákindé lọ́wọ́ ṣá? Dájúdájú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò máa tanra wọn. Àwọn tó bá wọn ṣètò ìdìbò tó kọjá yìí náà ó máa tàn wọ́n. Àwọn méjèèjì ò sì jọ máa tanra wọn. Ṣùgbọ́n nú ọkàn wọn lọ́hùn-ún, àwọn tí wọ́n ṣètò ìdìbò yìí, ẹni tó rán wọn àtàwọn tí wọ́n ní wọ́n wọlé ìdìbò, gbogbo wọn pátá ló mọ̀ pé irọ́ tó ń purọ́ fúnrọ́ ni. Wọ́n mọ̀ pé yẹ̀yẹ́ ni gbogbo ohun táwọn ṣe. Wọ́n mọ̀ pé àwọn ń paráàlú lọ́bọ̀ ni. Wọ́n mọ̀ pé kì í ṣe bí wọ́n ti ń ṣètò ìdìbò làwọn ṣe. Àwọn kàn fi jújú paráàlú lójú ni. Ṣùgbọ́n wọ́n tún mọ̀ pé kò sẹ́ni tí ó máa wọ́n sí i. Ó kàn wá ṣe pé bọ́ba ayé ò rí wọn. Tọ̀run ń wò wọ́n. Béèyàn bá yan gbogbo òlú jẹ, bápá àwọn èèyàn ò bá ká, apá Ọlọ́run ó kà tọ̀hún. Nígbà tẹ́san aburú tí kálukú bá sì ṣe bá dé bá a, kódà kò ní rẹ́ni bá dárò ń bì kan. Bọ́gbọ́n bá fogi òro, tó bá fogi àràbà, nígbà tí ó bá balẹ̀, ìkùlé ọ̀bọ ni ó balẹ̀ sí i. Bẹ́ẹ̀ nìkan bá rò pé òun lòún gbọ́n ju gbogbo ayé lọ, ọ̀rọ̀ ó ti bàjẹ́ mọ́ lọ́wọ́ kó tó mọ̀ pọ̀ bọ̀ lòun. Àwọn tí wọ́n ti gómìnà Ṣèyí Mákindé kó lọ sáré ṣètò ìdìbò fẹ́ràn Mákindé. Òun náà tó ń gbọ́rọ̀ sáwọn èèyàn lẹ́nu nítorí kápá rẹ̀ lè ka gbogbo ohun tó bá ń jẹ́jọba àbílẹ̀. Òun náà ràrò jinlẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Tó bá ṣe pé rò gómìnà yìí ni láti ráwọn alága ìjọba àbílẹ̀ wọ̀nyí lò fohunkóhun tó bá fẹ́ ṣe. Àwọn alága yìí ò gọ̀ o. Bẹ́ẹ̀ ni wọn kì í ṣaláfọkàntán ẹ̀. Wọ́n ṣe ohun tó fẹ́ nítorí wọ́n mọ̀ pàgbára wà lọ́wọ́ ẹ̀ lónìí ni. Ńgbà tí wọ́n bá rí pàgbára ò sí lọ́wọ́ ẹ̀ mọ́, àwọn fúnra wọn ò kọ́kọ́ yíjú padà sí i. Bá a bá ní ká dà sílẹ̀ ká tún ṣà. Èwo ló ń kan Mákindé lójú láti ṣètò ìdìbò ìjọba àbílẹ̀ ń gbogbo ọ̀nà. Àsìkò tóun ń palẹ̀ mọ́ ìdìbò yìí làwọn aṣòfin ṣòfin tuntun pé látàsìkò yìí lọ, àwọn ìjọba àpapọ̀ ni ó máa ṣètò ìdìbò ìjọba àbílẹ̀, kò ní í jẹ́jọba ìpínlẹ̀ mọ́. Èèyàn rò pa ṣe jù ìjọba àpapọ̀ náà ti pọ̀ jù ni. Pé kí ló kàn wọ́n kọ́rọ̀ ìjọba àbílẹ̀? Ṣùgbọ́n ńgbà téèyàn bá rí bí wọ́n ti ṣètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́ sátidé tó kọjá yìí, tọ̀hún ó mọ̀ páwọn gómìnà wa kì í ṣẹni téèyàn lè gbàgbára ìjọba àbílẹ̀ lé lọ́wọ́. Wọ́n ti kọ́kọ́ ṣòfin pé káwọn alága ìjọba àbílẹ̀ máa gbowó wọn, kí wọ́n sì máa ná bó bá ti wù wọ́n, kí ìjọba ìpínlẹ̀ má sì ṣe kówó wọn dání. Àmọ́ Mákindé yìí wà nú ẹni tó lòun ò lè kówó àwọn ìjọba àbílẹ̀ fún wọn. Òun lòun gbọ́dọ̀ máa bá wọn mójútó. Ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ lófin ilẹ̀ wa wí. Níwọ̀n ìgbà tíjọba àpapọ̀ síbò náà mójútó owó tó ń gbà lóṣooṣù lọ́dọ̀ wọn, òun náà lẹ́tọ̀ọ́ láti kówó àwọn ìjọba àbílẹ̀ dání, kó lòun yóò máa bá wọn mójútó. Èyí làwọn aṣòfin àgbà ṣe kúkú gbófin tuntun kalẹ̀ pé gómìnà kan ni ó ṣètò ìdìbò ìjọba àbílẹ̀ mọ́. Kò sì ní ságbára kankan tí gómìnà kan ní lórí ìjọba àbílẹ̀ abẹ́ rẹ̀. Nígbà tó fi yìí bá bẹ̀rẹ̀ iṣẹ́, ṣé Mákindé rò páwọn tóun fi tipátipá gbé láràlú lórí báyìí gẹ́gẹ́ bí alága ìjọba àbílẹ̀, ṣóun rò pé wọ́n ó máa sáré tẹ̀lé òun lẹ́yìn kiri ni? Bí Mákindé bá fẹ́ ṣètò ohun tí yóò ṣẹlẹ̀ sí i lẹ́yìn tó bá gbéjọba sílẹ̀ lẹ́yìn ọdún 3 sásìkò yìí, ọ̀nà tí ó gbégbà kọ́ nìyí. Ṣé bájímọ̀bí náà ṣerú ẹ̀? Kí lòun Mákindé ṣe fáwọn alága ìjọba àbílẹ̀ tájímọ̀bí yàn? Bágbára bá sì bọ́ lọ́wọ́ gómìnà kan, ó bọ́ náà nìyẹn. Afẹ́ni tó bá ṣayé dáadáa ńgbò bá wà nípò ní ó rí bí rìn sí, tí ó sì rẹ́ni kí káàbọ̀ bó bá débì kan. Ìbò tí wọ́n dì lọ́yọ̀ọ́ yìí ò dá o. Èyí tó sì dàwọn èèyàn ń bẹ̀ ni pé kò sóhun tó yẹ kó máa kan Mákindé lójú. Ọ̀rọ̀ àwọn tájímọ̀bí yàn ń jọ sí ṣì wà ní kóòtù. Kí ló dé tọkùnrin gómìnà yìí ò yanjú yẹn náà? Bí ó sì ṣètò òdìbò, kí ló dé tí ó ṣètò òdìbò tí gbogbo èèyàn yóò rí, tí wọ́n máa kàn sára sí i? Ìdìbò tí wọ́n dì tó jẹ́ kìdá àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ ló wọlé. Ta ni ò ti mọ̀ pé fífowó òlù ṣòfò, pípa àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́bọ̀ lásán ni? Ṣùgbọ́n ọ̀rọ̀ náà ó lẹ́yìn o. Kí Mákindé náà máa múra sílẹ̀. Nígbà tátùbọ̀tán kinní náà bá dé, ojú gbogbo wa ni ó ṣe. Ìbò kọ́lé yìí tí wọ́n dì lọ́yọ̀ọ́ yìí o, rádaràda lásán ni. Ó ṣojú mi kòró nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí. Aláròyé máa wí o.